Ẹ̀yin èèyàn lé, welcome back to my channel. This is your girl, Mashola Gist TV. I am welcoming you back to my channel. Gist tí mo mú wá fún yín lénìí 2 in 1 ni o. Alákọ̀ọ́kọ́, allegedly, a gbọ́ pé Olori Ronke lóyún. Ẹ̀yin èèyàn lé, Mashola ò mọ̀ bóyá òótọ́ ni àbí irọ́ o. Èmi ò believe o. Nǹkan tá a gbọ́ lórí social media ni o. But tí n bá gbọ́ any update màá mú wá fún yín. Ṣó possible kó Olori Ronke lóyún ẹ̀yin èèyàn? Ṣó possible? Ẹ̀yin aráalé, èyí tún lágbára o. Wọ́n ní 10 years ni òun àti kábíyèsí ti ń tẹ̀léra wọn, tí wọ́n ti ń court ara wọn. And why now the pregnancy? In fact, bá a tún ṣe gbọ́ allegedly, wọ́n ní twins gan ni ọmọ tó wà nínú Olori Ronke. Ẹ jẹ́ kí n tiẹ̀ kọ́kọ́ kí àwọn olólùfẹ́ mi. Welcome back to my channel. This is your girl, Mashola Gist TV. I am here again with another gist, and the gist for today is that allegedly, a gbọ́ wípé Olori Ronke expect twins, but èmi ò mọ̀ bóyá òótọ́ ni àbí irọ́. Ẹ jẹ́ kí n sọ báyìí. Nǹkan tá a gbọ́ lórí social media nìyẹn. Gbogbo èèyàn ló ti ń gbé pé Olori Ronke lòun expect twins, baby twins. A mọ̀ bóyá irọ́ ni. Èmi ò believe. Ẹ jẹ́ kí n put it bẹ́ẹ̀. I did not believe that gist. But mo ní láti torchlight sí. So if it is your first time on my channel, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń gbọ́ mi nìyẹn, ẹ lọ sí orí notification bell, press the notification bell so that tí n bá ti post any gist ẹ máa rí. Èmi ọmọ yín Mashola ni. I normally talk about royal gist and celebrity gist. And to my new subscribers, I say thank you, welcome back to my channel. Press the notification bell so that whenever I post any gist ẹ máa rí. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Òkè òkè lọ́lá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin èèyàn lé, gist yìí máa lágbára. Ẹ̀yin èèyàn, ó máa ń yà mí lẹ́nu. Wọ́n máa ní Olori Ronke lóyún. Wọ́n máa ń sọ kiri. Ṣé ẹ believe ẹ̀yin aráalé? Ṣé ẹ̀yin believe pé Olori Ronke lóyún? Ẹ jọ̀ọ́, comment section ó open, ẹ comment o. Ẹ comment ká jọ sọ o. Ṣé ó possible kí Olori Ronke lóyún at the age of 60? Àbí how old Olori Ronke? Mo tiẹ̀ tún Google ẹ̀, jẹ́ kí n tiẹ̀ Google age wọn lórí Google. Gist yìí wọ́n máa sọ pé Olori Ronke máa ti lọ sí hospital pé ó ń carry twins. Nǹkan tá a máa ń gbọ́ lórí social media mà nìyẹn, ẹ̀yin èèyàn lé. Is it possible for her to be pregnant? Ẹ jọ̀ọ́ o, ẹ comment o. Torí èmi ò tíì gbọ́ lóòótọ́, mi ì mọ̀ bóyá lóòótọ́ ni o àbí irọ́ o. Nǹkan tẹ́mi ò bá mọ̀, ẹ mọ̀ pé màá sọ fún yín pé mi ì mọ̀. I did not know. But nǹkan tá à ń gbọ́ lórí social media nìyẹn, pọ́n ló ti lọ visit hospital pé wọ́n ló ń carry twins. Ẹ̀yin èèyàn lé, ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká jọ sọ. Okay, àwọn èèyàn kan wá ń sọ pé bóyá surrogate ló ṣe, bóyá IVF ló ṣe. Ṣé ó possible kẹ́ni tó ti 60 tó bá ṣe IVF ó lè bímọ ni? Because ó ń yà mí lẹ́nu. Àbí surrogate ló ṣe ni? Àbí èèyàn kan ló bá gbóyún ni? Àbí kì í ṣe òun ló gbóyún ni? Because mo kàn imagine oríṣiríṣi nǹkan nínú orí mi ni pé how come ẹni tí wọ́n ṣe period mọ́ ni? Ẹ̀yin èèyàn lé, ẹ jọ̀ọ́, ẹ comment. Ọ̀rọ̀ yìí ṣe ló ń dàbí miracle lójú tèmi o. Ṣé kábíyèsí àti ẹ̀wà gbà pé kí Olori Ronke ṣe surrogate mother ni? Ṣé kábíyèsí máa gbà pé kẹ́lòmíì bá wọn gbóyún? Pé kí wọ́n fi sperm kábíyèsí sínú obìnrin míì? Pé kí Olori Ronke wá ní ọmọ òun ni? Ṣé kábíyèsí máa gbarú nǹkan báyìí? Mo kàn ń wò ó ni. Pé ṣé ó possible ẹni tó ti 60 kó ṣe IVF kó dẹ̀ fi lóyún? Mo kàn ń imagine oríṣiríṣi nǹkan nínú orí mi ni. Èmi ò believe gist yìí o. Mi ò believe ẹ̀. Mo kàn ní pé kí n gbé wá so that kémi àtẹ̀yin aráalé ká jọ gbé yẹ̀wò. Ẹ jọ̀ọ́, ẹ comment o. Nǹkan tẹ́yin náà bá feel, ẹ jẹ́ ká mọ̀. Mo dẹ̀ máa mú update gist wá padà. Mo máa mú update ẹ̀ wá padà for now. Bí a tiẹ̀ tún ṣe ń gbọ́, wọ́n ní tí Olori Ronke bá jáde
wọn ò ní jó, wọn ò ní ṣe anything, wọn á ní nítorí oyún làwọn ò fi jó. Ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ yìí máa ń jẹ́ kàyéfì fèmí, ó máa ń jẹ́ kàyéfì fèmí. Kí lẹ̀yin rò? Ẹ comment o, ẹ jẹ́ ká mọ nǹkan tẹ́ bá feel o sí comment section. Èmi ọmọ yín ni o, Máṣọlá. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tẹ̀ ń gbọ́ mi o. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tẹ̀ ń subscribe o. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín o. Etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di o. Ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe, like, ọwọ́ yẹn ò ní kan ìsàlẹ̀ àpò, òkè òkè lọ́lá yín á máa lọ o. Ẹ jọ̀ọ́ ẹ comment o, ẹ̀yin èèyàn. Ṣé lóòótọ́ ni Olori Ronke lóyún àbí irọ́ ni? Ẹ jẹ́ ká mọ̀. God Almighty will bless you. Tá bá ti dẹ̀ ti gbọ́ update, a máa mú wá fún yín. Kẹ́ take care. Bye, share, like and subscribe. God bless you all.